their energy. I see them in Europe and America looking for hope. Everywhere they go, they're lonely, can't find a warm bed. You like to see the children cry and waste their lives away, my brother. You like to see them die before their time in poverty. Seems you like to see the people cry in frustration and desperation. You like to see them flee and leave this land so full of promise. See them everywhere in factories and plantations. A new wave of slavery and servitude in foreign lands. I see them in Asia, Australia, wherever you may think. Everywhere they go, they're lonely, there's no place like home. You like to see your children cry and waste their lives away, my brother. You like to see them die before their time in poverty. Seems you like to see the people cry in frustration and desperation. You like to see them flee and leave this land so full of promise. bẹ́ẹ̀ ni ẹja mọ̀ bá wọn sọ kí wọ́n yé hùwà ìbàjẹ́ ẹja mọ̀ bá wọn sọ kí wọ́n yé hùwà àbùkù mọ́ láàrin ìlú láwùjọ wa ẹ kó ojúbọ lóko bí jẹ́ ti ń gbọ́ mi láàárọ̀ yìí ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níléeṣẹ́ tó ń gbá 100.9 FM orí ètò náà la balẹ̀ sí gbúdẹ̀ báyìí ọmọ wa bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tá à ń pè ní ládùúgbò mi ò lè tó yé kí ni tó ń ṣe ládùúgbò tí yín kí ni tó fẹ́ fi tó wa létí ládùúgbò tí yín àwọn ọmọ gànfẹ́ ti fẹ́ gba ìjọba ládùúgbò tí yín kí lẹ́yìn náà kí lẹ́ ṣe sí i gbogbo bus stop ló ti di bí wọ́n ti ń fi ẹ̀rẹ̀ wò wọ́n ran ládùúgbò tí yín tó bá ṣẹlẹ̀ àsọpàṣọ fún yín kóníkálukú kó mójútó àdúgbò rẹ̀ òjò dá òjò ń lọ òjò ń rọ̀ díẹ̀ lùkú báyìí ṣùgbọ́n níwọ̀nba àkókò yìí tó rọrùn tó ti ràn yìí tílẹ̀ ti ń gbẹ̀ yìí báwo ládùúgbò ti ń ṣe rí gbogbo ojú kọ́tà báyìí ìwì àwọn kan ti ọ̀tẹ́ ojú ọ̀nà títì ìjọba ní ọmọ ń dáná sí bí wọ́n bá ti palẹ̀ mọ́tò ní ṣọ́ọ̀bù wọn lálẹ́ wọ́n á kó náà jọ wọ́n á fi ìsáná gbàm ẹni ojú ọ̀rọ̀ rèé ní fọmọrogún ẹ̀ fọkọ́ ẹ̀ṣọ́ ṣe níjọ́ tí mọ́tò kan tàbọ́kadà kan tó bá di gbàmù mọ́ yín lọ́wọ́ ìjọ ìlẹ̀ tó mọ̀ pé ọ̀rọ̀ lẹ́ ń dá díẹ̀ o nígbà tí ilẹ̀ bá sùn tán tẹ́ bá ti dáná tán àmú gbogbo tó kù mọ̀ pálí láìlọ́ọ̀nù gbogbo kò jọ sójú títì ń bẹ náà sí àbí tó mú jẹ báyìí o ṣùgbọ́n níjọ́ tó bá yíwọ́ aṣọ fún yín aṣọ bẹ́ẹ̀ o torí pé kò bí ṣe ń tó bójú mu láti máa sun ilẹ̀ ìdọ̀tí lójú títì o ọ̀nà wọ̀ jágere ọ̀nà yín jágere ìyẹn kọ́ ni tó ń bẹ ńlẹ̀ yìí ṣùgbọ́n ẹ̀yin landlord landlady tẹ́ ń bẹ ládùúgbò ẹ̀yin tẹ́ gbé ṣọ́ọ̀bù fún wọn landlord fún alárẹ̀ landlord fún alárẹ̀ tó ń dáná lójú títì tó fi ń so pépà tó fi ń so ewé mẹ́mẹ́ ewé ẹ̀kọ́ ewé ọ̀lẹ̀ tẹ́ ń dáná sójú títì níjọ́ tí ọwọ́ pálábá yín bá ṣégi ẹ mọ̀ pé ìjọba wà ẹ gbà pé ìjọba wà nísìn ọlọ́mọdé àárín tí ó dá ìgbà ilẹ̀ tó mọ̀ pé ìjọba wà Ayobami Akinrinade lórúkọ tèmi ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ gbogbo ìjẹ́ ti ń gbọ́ wa Kẹ́mi Ọ̀jẹ̀dìran ni ọlọ́wọ́ bọ́tìnì tí ó ń tẹ̀tẹ̀ fi ń gbọ́ mi ńlé bákan náà ti máa dúpẹ́ lọ́wọ́ Sodiq Akínbólú òun ló gbé mi sí gbangba báyìí ní gbangba wálíà ní orí Facebook ẹ lọ kílíkì sí Tungba FM Live ẹ rí wa ń bẹ̀ ẹ tún lè subscribe sí YouTube yín ẹ mọ̀ wá ń bẹ̀ kètèkètè àwọn ètò wa lọ́lọ́kọ̀ọ́jọ̀kan tó ń lọ léṣe wa ń bí gbogbo ẹ̀ lẹ́mọ̀ rí ní kètèkètè ń bẹ̀ ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mọ̀ ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí ẹ kí sáré ṣe báyìí láàárọ̀ yìí wọ́n ní sọ àtẹnumọ́ràn kì í jóná ṣerọ́ ni àbóòtọ́ ọ̀nà kan ń bẹ tí àwọn ará waterside jẹ́ ń pariwo tí wọ́n ń pariwo ní gbogbo ìgbà wípé wọ́n ti gbé ọ̀nà yẹn fún kọ́ngílá wọ́n ti gbé ọ̀nà yẹn fún wọn ṣùgbọ́n wọ́n ní àwọn òrọ́wọ́ ìjọba ń bẹ o láti Efire
lọ sí Bolúwa dúró títí dé Àyílà níjẹ̀bú water side wọ́n ní kẹ́ ẹ ṣàánú àwọn o wọ́n ń ké tantan òjò tó ti ń dábàá yìí o òjò ti ń lọ díẹ̀ díẹ̀ o ẹ dákun ẹ rántí wọn ẹ méjì jẹ́ pé ìgbà tó bá di pé dádì mọ́mì ay ní ẹ dìbò fún lẹ́tì tó lọ bẹ̀ kẹ́ ẹ tó bá dìbò fún ay ẹni ẹ lọ yọjú sí wọn kẹ́ ẹ lè mọ nǹkan tí àwọn ará bí tẹ́ ń là kọjá lọ́rọ̀ ojú ọ̀nà àṣà ní kọmíṣánná adẹ ní house of assembly àní senate tó yẹ pé àwọn ni wọ́n ní ìkápá bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ wọn efire lọ sí Bolúwa dúró lọ sí Àyílà wọn kẹtàtà pé kẹ́ ẹ jọ kẹ́ ẹ ran àwọn lọ́wọ́ bákan náà gbogbo àwọn tí Ṣàgámù ń bí à ń dúpẹ́ wọn ní ẹja dúpẹ́ já lẹ̀ o bí sẹ́yìn ṣe ń lọ wọn ní kẹ́ ẹ mọ́ jì òdúró mọ́ o láti Ṣàgámù sí Kòròdú ọ̀dà wa wájú ilé ọba nísìnyí dé Òkìjọ police station yẹn lọ díẹ̀ báwọn àti pé àti rọwọ́ wọn ń bẹ ṣùgbọ́n ẹ mọ́ jì òpẹ́ o ẹ dákun torí Ọlọ́run àṣeyọrí ni o là ń fẹ́ àwa náà ṣe ń gbàdúrà àṣeyọrí à ń gbà fún yín kọ́nà jẹ́ kí gbogbo aká ṣe àṣeyọrí bákan náà ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí kí n lọ sí Igbó Olómù number 1 Alhaji Amao street ní Igbó Olómù wọ́n ní off Olówó street ẹ jọ̀ọ́ ẹ bá ní sọ fún kíátíkà tó wà níbẹ̀ yẹn tó ń ṣiṣẹ́ ẹbẹ̀ ìkọ́nà àwọn akọ̀ròyìn wa ń bí wọ́n rí kì í ṣe pé bóyá àtàgbà táwọn ò bá rí ànígbéjáde wọ́n ní wọ́n ń fi ara ní àwọn ayálégbé tó wà níbẹ̀ nípa ọ̀rọ̀ omi àdéhùn wọn dẹ̀ rí bí ẹ ṣe àdéhùn tẹ́lẹ̀ nǹkan lórí mọ́ o wọ́n nílé kò ì josù méjì lọ báyìí táwọn èèyàn kó dé mẹ́ o kò tí ì josù méjì lọ wọ́n ní ọ̀dà mi pé bóyá ọlọ́mọdé àárẹ̀ ogun kọ́lẹ́rà ládùúgbò pẹ̀lú omi tí wọ́n fún wọn bẹ̀ wọ́n dẹ̀ láwọn ò ní dẹ̀mọ́ bí èbè tí ò bá pé kókó fẹ̀yìn fẹ́lẹ́yìn wọ́n ní kí a ti sọ pé kí ló ń jẹ́ bẹ́ẹ̀ gbọ́dọ̀ tí ń ṣe irú ẹ̀ wọ́n ló tẹ̀ tó ń tẹ́tí wọn náà pé if you like go anywhere if you if you like go anywhere go report anywhere ọ̀rọ̀ anywhere akọ́ yìí o à ń bẹ kí a ti kà lọ́wọ́ báyìí o àsọ̀gá mi ni mò ń bẹ̀ yín lọ́wọ́ báyìí o gbàtẹ́ máa bẹ̀ mí tí mi ò ní gbọ́ àwọn náà ń rọ̀ yín à ń rọ kí a ti kà yẹn lọ́wọ́ báyìí Ọlọ́run ní jẹ́ nídààmú bí kankan bá ṣe kánú àwọn èèyàn wọ̀nyẹn ẹ mọ̀ pé ìjọba wà o ẹ sọ fún kí a ti kà yẹn pé ìjọba wà o ní number 1 Alhaji Amao street off Olówó street nígbà Olómù ẹ sọ pé ìjọba wà o àníkú sọ́wọ́ ìjọba o àárín ń bà ẹ jẹ́ sáré gbà pàbí mélòó kan kí n fi gbọ́ nǹkan tí àwọn ará ilé tí wọ́n ní àtìṣẹ́ pọ̀ ń bí ṣùgbọ́n a gbọ́dọ̀ mọ̀ fáwọn ará ilé láàyè láti mọ̀ kí ló ń lọ kí làwọn náà fẹ́ fi ẹ̀dọ̀ ọkọ̀ wọn hàn lé lórí Ládùúgbò mi lè tó 08113051009 08113051009 tàbí 08056131009 08056131009 Ládùúgbò mi ó bàjẹ́ tí ẹ káàárọ̀ orúkọ yín. Mr. Adéoyè ló ń sọ̀rọ̀ o. láti Àjànàbá Orímẹ̀dù. tọ́ Àjànàbá Orímẹ̀dù kí ló ń lọ ládùúgbò yín. kí ló ṣe tí òfin ṣe rí. street àkọ́kọ́ lórímẹ̀dù tó ga jù. kò ṣe rí o àwọn ọmọ gọ̀fì láti junction yẹn títí ní power line tó lọ mú ìkúra ń bẹ̀rẹ̀ ìbò. kí lè lè mú bẹ̀. kí làwọn láńlọ́ọ̀dù àdúgbò ń ṣe. kí lè àwọn láńlọ́ọ̀dù àdúgbò ṣe kí ni wọ́n ń ṣe. ìgbésẹ̀ wo ni wọ́n gbé. àdúgbò wọn ò lẹ́nu. àwọn ọmọ onílẹ̀ ò jẹ́ kí láńlọ́ọ̀dù lẹ́nu. ọmọ onílẹ̀ ò ní jẹ́ kí láńlọ́ọ̀dù lẹ́nu. wọ́n ti ẹ̀ ṣe mítìnì mọ́. ìgbà tí wọ́n ti fi wọ́n ṣe chairman náà ti ṣe mítìnì àdúgbò yẹn ò ti ẹ̀ ṣe rí. mọ́tò ò lè gbàbẹ̀ títí wọ́n ṣe power line ní gbólọ́mù kùrà ń bẹ̀. ẹ ṣe information tí wọ́n fún ààyè láti Orímẹ̀dù wọ́n ní àwọn láńlọ́ọ̀dù pé wọ́n ń ṣe mítìnì mọ́ ẹ̀yin láńlọ́ọ̀dù tẹ́ wà ń bẹ̀ yẹn ẹ̀ ń rí àwọn ọmọ yẹn báyìí o ẹ̀ ń rí wọn o níjọ́ tí wọ́n bá já pọ́ọ̀ṣì gbà mọ́ ìyàwó yín lọ́wọ́ tàbí ìgbà yẹn lè máa pariwo pé kíní kan ẹ mọ̀ wọ́n sábà tí yín ń bẹ láàrin wọn ni tí ò bá sọ́mọ yín ń bẹ tú wọn jáde ẹ káàárọ̀ o ládùúgbò mi ó bàjẹ́ tì
láti Ògòlò. Ìkòròdú ní báyìí. ok à ń gbọ́ yín. ẹ jọ níbi ilé epo tó tà tó wà ní Ìkòròdú yẹn. àwọn ọlọ́pàá wọn á kàn ṣàdédé pàtì mọ́tò síbẹ̀ nígbà tí wọ́n lò anybody wọn á kàn máa mú wọn lẹ́yìn kọ̀ọ̀kan àti VGC wọn á máa mú wọn lẹ́yìn kọ̀ọ̀kan lọ sínú mọ́tò ń bẹ̀ tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. ní Ìkòròdú ní tó ta ilé epo tó tà bí wọ́n máa páàkì mọ́tò kalẹ̀ wọ́n á máa pèrò sínú ẹ̀ fúnra wọn. bẹ́ẹ̀ni wọ́n á máa mú àwọn anybody tó bá lọ lẹ́gbẹ̀ẹ́ títì. DPO náà ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí DPO Sagam Road wọ́n ń gbọ́ because mo lérò pé kò sí ọlọ́pàá kan tó lè wá síbẹ̀ yẹn wá ṣirúṣẹ́ bẹ́ẹ̀ yẹn lẹ́yìn Sagam Road DPO wọ́n ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n bá gbọ́ ẹ bá wa sọ fún wọn àwọn tí ń tẹ̀ wá láago lórí kínní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣẹ́ni bó ti ń fẹ́ ẹ jọ gbogbo ẹni tí ó bá mò ń bọ̀ gbogbo ẹni tó bá ṣe irú kan báyìí ẹ ya fọ́tò mọ́tò yẹn ẹ jẹ́ káwọn rí plate number ẹ jẹ́ àrí hello ládùúgbò mi ládùúgbò ó bàjẹ́ tì orúkọ tí ọmọlọ́gẹ̀dẹ̀ àdúgbò mi tòrò dáadáa. tọ́ níbo ládùúgbò yín. ní ọmọlọ́gẹ̀dẹ̀ ní ọmọlọ́gẹ̀dẹ̀ agric. ibẹ̀ yẹn tòrò dáadáa. nǹkan tó kàn tẹ̀lé ládùúgbò wa ojú wípé àwọn ènìyàn wa kò kí sanwó ọlọ́dẹ. àwọn tí wọ́n sanwó ọlọ́dẹ ẹ bọ́ ń bẹ lẹ́rù wọn nìyẹn. kí la fẹ́ ṣe sí kò tí ì no ẹ má sọ pé kí lè fẹ́ ṣe sí nígbà tí landlord association bá ti wà ń bẹ̀ yẹn ẹni tí ò bá ti sanwó ọdẹ rẹ̀ nǹkan kan bẹ̀ ń bẹ̀ táwọn àmọ́ ládùúgbò tiwa àwọn ò lọ já náà ni ẹja náà lé ẹ̀ ẹ jẹ́ kẹ́nìkan sọ kó bá gbọ́ àdúgbò jà káwọ́ bóyá yóò wín ni. ṣùgbọ́n àdúgbò wa ń ṣe prepaid ní ẹnìbọ̀dì ń lò báyìí. prepaid ẹ tó pàdé yín ṣe ni o ẹ wà solution míì ni o. ẹ ṣe sá. tó orí bó ṣe rí ẹgbọ́n báyìí ní sọ ní gbogbo àdúgbò àwọn prepaid làwọn ń lò sọ́tàn àbí ọ̀tàn àwọn àdúgbò kan bẹ léṣe wọn àfọ ẹlòmíì ò dá prepaid meter mọ̀ hello last caller ó bàjẹ́ tì orúkọ yín bọ́lá tí ń pè orúkọ yín láti bo ẹ̀yin rédíò yín sílẹ̀ tàbí kẹ́ ẹ kú òun bẹ́ẹ̀ pátá láti Ṣàgámù ó yá mò ń gbọ́ yín kí lẹ wí. àdúgbò àwọn akéwì Ṣàgámù. tọ́ kò sí wàhálà o. kò sí wàhálà. gbogbo ẹ̀ lọ dé. àdúpẹ́ fọlọ́ ó bàjẹ́ tí o ẹ ṣe tó ẹ máa wulẹ̀ bínú kò sí orí ọ̀fẹ́ láti gba ìpè mọ́ torí àkókò péréte la ní lórí abala ládùúgbò mi yìí ẹ̀yin náà ẹgbẹ́ polówó ọjà yín wá tẹ́bá ti fẹ́ ká so síwájú àyè wà láti síwájú ṣùgbọ́n gbogbo nǹkan ló ní ètò tiwa bá a ṣe tó nìyẹn adúpẹ́ pé òkun Kẹ́mi Ọ̀jẹ̀dìran thank you so much bákan náà kí n máa dúpẹ́ lọ́wọ́ Sodiq Akínbolú ẹ máa darapọ̀ mọ́ gbogbo àwọn ètò wa pátá nílé iṣẹ́ wa ní Tùngbà ń bí gbogbo ètò wa pátá ẹ máa darapọ̀ mọ́ ní Facebook live wa Tùngbà FM live Tùngbà FM live kí ẹ máa darapọ̀ mọ́ wa ń bẹ̀ ẹ tún lè lọ sí kẹ́ lọ subscribe sí YouTube wa Tùngbà FM live ẹ sì tẹ̀ ń tẹ́tí sí wa o kó tó di pé màá lọ jẹ́ kí n fàṣìkò yìí kí n ṣe happy birthday sí ọlọ́kọ̀ Abdullahi ọlọ́kọ̀ Abdullahi ọmọ alájà so ìgbà ọdún kan ni àṣeyí sàmọ́dún lágbára lọ́wọ́ ìwọ náà wàá dàgbà wàá dògbò wàá tó bàbá wàá ju bàbá àti ìyá rẹ lọ ní agbára lọ́wọ́ Ọlọ́run tó ẹ jẹ́ kí n máa fèyí sí lọ ẹ pè mí sọ̀rọ̀ bá ní sọ̀rọ̀ yìí 08059799858 fún polówó ọjà tàbí kéde ní o 08059799858 ẹ ṣe tẹ̀ǹtẹ̀ tí sí wa.